nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Bẹ́ẹ̀ bá wá béèrè gígùn ẹ̀mí tọ́lọ̀ ń ṣù lóko fún yẹn torí wọ́n kù yẹn ni. Báwa rẹ̀ láti nínú tí bá yẹn lójijì ló wà. Kálukú nífẹ̀ẹ́ àmọ́ náà wọ́n máa ń ṣù lóko fẹ́ ni ó bá ní nítorí òjijì. Tí ò bá sì dójijì wọn náà wò ní fíìtì ìkànlẹ̀ kárú gígùn ẹ̀mí. So àwọn èèyàn wọn kì í wọ́n ṣe fẹ́ dàgbà bíi ti báwo wọ́n bẹ̀rẹ̀ kà ní especially ẹni tó rí ilé bá ti wà lára rẹ̀. Mọ̀bọ̀. Fàyínà mídà láàyè. Tí wọ́n ń pè ní gígùn ẹ̀mí àánú Ọlọ́run ni látọ̀dọ̀ ẹ̀. Wà lẹ́sàn ní ìsáàlì fi ìtàsọ̀ rúfù. Ọmọ ènìyàn ò lè ṣiṣẹ́ kan. Lọ lo eléyìí báyìí lọ ó tí o ọ̀yẹ́ olóbi kí ni ẹ̀yẹ́ olóbi gán kéèyàn ó kan gígùn ẹ̀mí àánú kan ní lọ́dọ̀ Ọlọ́run kò kí ń ṣe kéèyàn máa ń ṣiṣẹ́ níbẹ̀. Wà á máa wù sínú ilé àmàlì lẹ́yìn yẹn kéèyàn wá dáyé yìí kó ṣiṣẹ́ rí bẹ́ẹ̀. Fàyín nàbí mọ̀kánì ní ìsáni ààyùrú sínú àmàlàhù. Ìyẹn ọwọ́ ẹ̀dá ló wà. Ìyá fún ọmọ ò. Torí pé Ọlọ́run ti yanjú méjèèjì. Wọ́n lè ṣàdúrà ṣe rí, wọ́n lè ṣàdúrà ṣe bí. Iṣẹ́ kan ló ń ṣe ní oṣù ẹ̀dẹ̀ ní rí. Iṣẹ́ kan ló ń ṣe ní oṣù ẹ̀dì ẹni ibi. Ó ti yanjú ẹ̀. Wọ́n ní iná àdéhìnà òṣèlú ìlà. Ìmọ̀ ṣàfihàn ìmọ̀ kàfúrà. Ọlọ́jọ́ ìṣiṣẹ́ rí tó bá wù ẹni. Inna kulla ma fil kawni yakuduna ila ma'rifatil alti. الذي علق فسوى فقدر فعدى خلق الإنسان في صورة عجيبة وجعل له عقلا يميزه عن غيره من الكائنات كمان جعل لكل كائن خصائصا ومميزات láàkàrí tọ́lọ̀ ti fún ẹ ó fi ṣiṣẹ́ ìwọ ló wá ránṣẹ́ tó fẹ́ fi ṣe ìyẹn ò kọ́ lọ́hùn ẹ̀dá lè yanjú ara rẹ̀. Ọlọ́run jẹ́ eré lè ṣe Ọlọ́run tí ló kàn ẹ́ pẹ̀lú rẹ̀. Ìwọ ló kù tó o ti ní tó bá fẹ́ ṣiṣẹ́ eré tó ti bẹ̀rẹ̀ ló mọ̀ wá bẹ lóhùn pẹ̀lú Ọlọ́run jẹ́ láti yọrí. Tóró ti júwe rẹ̀ fún wa pé mo ti fún yín ní ìtẹ́ ìgbáyé wá bó tẹ̀ gbé. Tí máa àtàkà làwù dára ní àríwá wàdà pẹ́ńsọ̀nà sí ìbákàmínà dùnìyà wàá sí. كما أحسن الله إليك ولا تبغي الفساد في الأرض إن الله لا يحب المفسدين. ó ní wọ́n ti fún yín ní tẹ́ẹ̀bì bẹ́ẹ̀ bàtẹ́ dáyé. فابتغ فيما آتاك الله الدار الآخرة. èyí tó wù yẹn فيما آتاك الله الدار الآخرة lákàlẹ̀. Kí lọ́lọ́run fún wa lákàrẹ̀ ni kò béèrè iṣẹ́ tá a ṣe níbi tá a ti ń bọ̀ tá a lò lákàrẹ̀ bẹ̀. Àwọn tó wà ń bàdí rẹ̀ yìí àwọn ẹ̀dá Ọlọ́run tó wà ń bẹ̀ tán jẹ tán mú ń bẹ̀ wọn à ní lákàrẹ̀ Ọlọ́run ò béèrè. Tọ́mọ bá wọnú ìyá rẹ̀ gbogbo ṣe pé tọ́mọ bá ṣe ní ìyá rẹ̀ kò ní lákàrẹ̀ Ọlọ́run ò béèrè. Torọ́ máa ṣe oríṣiríṣi iṣẹ́ tí ó pé ìkan ní tó bá fẹ́ ṣe àárín control. Ọmọ tó rìn lọ́rùn tán ìyá rẹ̀ tí iṣẹ́ rí nìyẹn.
ọmọ tí ń mú jì bọ̀ ṣe iṣẹ́ rí nìyẹn ọmọ tó fẹ́ wáyé tó yọ apá ṣe iṣẹ́ rí nìyẹn so gbogbo jákujàku yẹn iṣẹ́ tí ò dáa ni àmọ́ Ọlọ́run pé kò ní làákà yẹn ló fi wá ní ẹ ti dáyé gbàtẹ́ dáyé yẹn ẹ dáyé náà lo ayé yìí pẹ̀lú àwọn àsìkò kan tá ní làákà yìí tí wọ́n béèrè lọ́wọ́ wa ọmọ ọdún 7 ọmọ ọdún 5 ọmọ ọdún 6 ọmọ ọdún 9 wọ́n béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ tó bá dọmọ ọdún 10 wọ́n ní ká máa kọ́ tó bá wọ 15 ká máa wo pé só ti ó wá ní mo wá challenge yìí bí ẹ gbọ́dọ̀ máa ṣe فيما آتاك الله الدار الآخرة lákàrí ولا تنس نصيبك من الدنيا. bẹ́ẹ̀ yẹjọ́ àìjáàmọ̀ tán ẹ má gbàgbé pé fẹ́ gbáyé pẹ̀lú àwọn àyè kọ̀ọ̀kan tó dáa. وأحسن كما أحسن الله إليك. ẹ bá wá gbìyànjú àti wáyé tẹ́ ẹ bá rí. حياكم الله. أحسن. ẹ wá mú nínú rírí tẹ́ ẹ rí ni ẹ máa ṣe dáadáa báwọn èèyàn bẹ̀. kàmá àṣánà Allahu ilayka bí mo ṣe júwe rẹ̀ fún yín pé kẹ́yìn náà wí. ولا. Báwálẹ̀ حياكم ẹni الله. tẹ́ wá pọ̀. àmọ́ kìí ṣe gbogbo ẹni tí ó wà ní òrì. èèyàn mẹ́wàá lè dìde ìrìn àjò ayé kó lè pé èèyàn méjì péré náà ní òrì. ẹ máa tọ́jú àwọn mẹ́jọ mi. ẹ lè sọ wọ́n di bẹ́ẹ̀ ti rí. Èso ayé rẹ̀ dàbí mo ti rí ìrọ́ ló ń tẹ́lẹ̀. Bí títa ní ò lè sọ́dà bẹ̀. Má jẹ̀bi ó parí. Máa wọṣọ, máa fún lásọ, máa fún lóúnjẹ. Àmọ́gbáyé rẹ̀ lè rí bí Ọlọ́run ló júwe fún wọn kì í sí èèyàn. Tó tọ́lá ń sì júwe fún yẹn yẹn ò lè júwe bẹ́ẹ̀ ẹgbẹ́. أحسن. Ìrànwọ́kọ̀ wọn ńlá gbogbo ẹ̀yin tọ́lọ́ ti gbé ga ju àwọn kọ̀ọ̀kan lọ tẹ́ máa parọ́ fún wọn ilé ẹni tẹ́bi sọ wọ́n dé yẹn ẹ̀ gbádùn. Kí ló wà kí n bọ̀? Ẹ̀yin náà fẹ́ dé yẹn jù báyìí lọ. Kádàrá ló dá ikú síbẹ̀ mú. Èyí dẹ̀ sì ló tó ṣe déédéé lè mọ́. Ìgbà tó pọ̀. وأحسن كما أحسن الله إليك. Ọlọ́run ẹ máa ṣe dáadáa fáwọn èèyàn gẹ́gẹ́ bí mo ṣe ṣe fún mi. ولا تبغ الفساد في الأرض. Nígbà wá sànù yín tán ẹ má balẹ̀ bẹ́ẹ̀ o. إن الله لا يحب المفسدين. Ta fẹ́ lò ń bẹ̀ pé báwo la ti ń tẹ̀. منافع الجانب الديني. Àwọn àgbàdo máa ń da ọ̀rọ̀ ọ̀hún fún yín láti. حياكم الله. Nítorí fi yẹ kéèyàn ó béèrè kíkún ẹ̀ nínú nítorí ó fi ṣe nù. منافعه. Bẹ́ẹ̀ ni èèyàn bá wá gùn ìfàní wo ló wà ń bẹ̀. Ọba tó gun àwọn wọ̀nyí, àwọn tó gbé wáyé, àwọn arúgbó wáyé. Ọlọ́run dákun mọ́sà gun àwa náà. آمين يا الله. Ìfàní tó wà ní kẹ́ni yòókù. الجانب الديني. Àkọ́kọ́ yìí ó tún ẹ̀sìn ṣe. Ìrun tá ń kí ní èjì yíya àti ìrìkè. Lọ́kàn ní dádùn mi pè mí, wọ́n ní kí n wá sí sùjúdì fáwọn. Gbogbo àwọn tá a bá láwọn àgbàlagbà ẹja máa sún wọn o. Wọ́n ní bó ti máa kírun wá mo fẹ́ kó forí kanlẹ̀. Mo fẹ́ rí. Ẹ dákun tó bá ti yá o. الجانب الديني. Mo wá ṣe nǹkan ọmọ. Wọ́n sì dòkó. Mo wá mo kábá tí àtẹ̀wọ̀n òrùkú. Mo ṣe sùjúdì. Àti mo wá ṣe rákà méjì. Àwọn á ní ọ̀gbọ̀n mi. Mo ti ń súnmọ́ ọmọ ọgbọ̀n ọdún. Mo tẹ̀ ti dé lọ́pọ̀ ọdún báyìí. Níta ni tí mo sọ. Mo wá ní bàbá Igbó. Wọ́n ní
imú rẹ̀ ò kanlẹ̀ bórí rẹ̀ ṣe kanlẹ̀ lákọ̀ọ́kọ́. Wọ́n lẹ́ẹ̀kejì ìgbà tó kú tó dìde o ò dúró tọ́. Ó yẹ kó o dúró kó wá ṣàdúà kó ṣẹ̀ṣẹ̀ máa wá lọ sí ilẹ̀. Wọ́n ní tẹ̀ nígbà tó forí kanlẹ̀ ẹsẹ̀ rẹ̀ àtàgbàkọ méjì kò kan ilẹ̀ ọ̀ka kò. Àbá ní àwọn mọ́ọ́dí sujud àwọn oríkèé kọ̀ọ̀kan nínú ara tó olú kọ̀ọ̀kan tó gbọdọ̀ kan ilẹ̀. Àti ké ẹ máa wọlé àbá wọ́n ti kọ́ wa yí pé ntẹ̀yàn fi kanlẹ̀ fún Ọlọ́run kò kí ń ṣe ìkúnlẹ̀. Ẹ máa wọlé ẹ lápò ẹ̀fọ́ ẹ sẹ́tìrì ẹ ti rí ìjọba ẹ máa ẹni yóò kú bàbá. Àlìjáníbù dìní. Báwo la ẹ̀mí kíkún máa tún ẹ̀sìn ṣe? Wàá rí irun ẹ̀jì pẹ̀lú farabalẹ̀ tó rò lé kẹ̀kẹ́ mọ́. Àǹfààní tí ń bẹ ní kẹ́mi ìyókù lákọ̀ọ́kọ́ náà. Àfààní àjáníbù nàfùsí wálé fìkìrí. Ẹlẹ́kẹ̀jì ẹ̀mí kíkún a máa mú yàn tún ẹ̀mí ṣe ẹ̀mí tá ń lò yìí. Kó wa wa láti ronú tó lè gbé kó wá dé òkè múra lẹ́nu gbàtílẹ̀ mọ́ yìí. A máa ní Ọlọ́run ló bá wa láàbí rí sí. Èrò kírò àgbàlagbà kẹ yóò mọ́. Torí pé ibi tí wọ́n ń lọ lókùn tó rọrùn. Alábalẹ̀ láti ìyá ọmọ náà. Ó máa mú yàn tún ẹ̀mí ṣe wà kíni. Wà fáálísù. Nínú kéèyàn ó tún ẹ̀mí ṣe yẹn. Ìtumọ̀ wá ṣàlékún kéèyàn rí ìròrí. Yóò tún ìròrí ẹ̀ ṣe. Báyìí ló ti yẹ kí ẹ̀mí gígùn máa bì. Àfáálísù. Ẹlẹ́kẹta. Àlìjáníbù ní títí máa rí wálé ìtají. Kẹta lónìí. Ẹ̀mí gígùn máa mú ayé tẹ̀ fún yẹn. Ìyá ọkùnrin ńlá ò. Bẹ́ẹ̀ bá wá ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ tẹ̀ bá. Bẹ́ẹ̀ bá wá àsìkí dára rẹ̀ tẹ̀ bá. Tẹ̀ torí méjì mọ́ tẹríba fún. Ṣé bí ẹ bá ojú orí ní ara rẹ̀ dandan ni kí wọ́n ní intact. Ẹ̀mí gígùn máa mú yẹn ká àṣeyọrí. Pé mo ti gbáyé mo ṣe báyìí, mo ti gbáyé mo ṣe báyìí. Ọba tó wá yọ̀ǹda fáwọn bàbá tí wọ́n fi rí lò. Tí wọ́n wá ṣiṣẹ́ tíṣẹ́ wọ́n sọ ààyè ibi tẹ́nì kọ̀ọ̀kan ò lè wọ́n bá ti wọ́n kó sì fẹ́. Bàbá pàdé yín nìsí àti bàbá pé a pàdé bàbá. Torí pé inú ilé bá ní àdárò. ليست بالبناء جميلة. الدار ليست بالبناء جميلة. Inú bí tí bàbá àgbà ní bá ní ti lò gbà yín náà di yàrá. إن الديار جميلة بسوية. Bàbá ń sọ pé bàbá ń bá yín tẹ́lẹ̀ mi bá débi yóò ní ọ̀dọ̀ wọn tàbí bá lọ́dọ̀ wọn lórí ìlà bí mo ṣe gbọ́rọ̀ yìí wọn tó. الدار ليست بالبناء جميلة. Wọ́n máa ń sọ̀rọ̀ lé ليست بالبناء جميلة. Bí wọ́n ti kọ́ kí wọ́n ń sọ pẹ̀lú ẹwà rẹ̀. Tí wọ́n ń fi ẹwà lé gan. إن الديار جميلة بسوية. Àwọn tí wọ́n ń gbénu ilé òun ni wọ́n ń pè ní ilé kò kí ń ṣe ìgànnà yìí. Torí kí ni? قد يعشق الإنسان أسوأ بوجته. Láti jìnnà láti tòsí láàmú ẹ̀jẹ̀rẹ̀ inú ilé ìlọ láíláí. ويسورها من أجل شخص فيها. Ọba tó bá wọn tó ní kẹta dáná tó wá bá wọn tó lánàá tèmi. Bàbá wọn ti kàn nínú mi náà.
ọlọ́run dákun mọ́sà báyìí tó Àmín ya Allah. ọlọ́run dákun mọ́sà báyìí tó Àmín ya Allah.